ẹ kúrò lẹ gbogbo kó wá o ẹ bá ń gbójú ayọ̀ sókè ẹ bá mi wo kíní tí wọ́n fi igi já yìí ẹ ti rí dáadáa òun ní lọ́wọ́ mi èyí ni àwọn Yorùbá ń pè ní àrán ọ̀pẹ ó ti dá báwọn ẹ filẹ̀ àrán ọ̀pẹ rèé àrán ọ̀pẹ a máa fọ̀pẹ sáyé lọ ni àrán ọ̀pẹ iṣẹ́ rẹ̀ lágbára ṣùgbọ́n lọ́wọ́n ọba lágbára ju gbogbo ohun tí dóhun gbogbo lọ. Tí a bá lọ ọdí ọ̀pẹ báyìí èyí tó bá jábọ́lẹ̀ fún rẹ̀ kó bá lè yí àwọn èèyàn wa torí ẹ̀ ló jẹ́ ká ní wọn já wa tá a fèrè. Èyí tó bá jábọ́lẹ̀ báyìí ó ti ṣàlàyé ẹ̀ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ fídíò tá a ṣe. Ìwọ́n tó bá mọ̀ pé ìwọ́n gan mọ̀ pé ogun jà òun ni kò lò ó ogun ọ̀bá jà ọ́ má dédìí ẹ̀ Àlàbí ọ̀gbọ́ èyí tó bá jábọ́ yẹn á mú ó dàbí ọ̀jẹ̀ ọ̀kan lọ á mú jù sí inú agbada odidi ẹyẹ ìlú á fi sí igi tí àrá bá pa á fi sí pẹ̀lú odidi atare kan èèyàn wá jọ ọ̀nà tí ń ṣiṣẹ́ púpọ̀ o kódà àwọn ọ̀jọ̀gbọ́n a tún máa fi wo àmúdi ẹni àmúdi bá ń ṣe wọ́n fi wò ṣeré ìtajó yìí ẹjá mi fọ́ ẹ̀kọ́ mi a lè dá sóyún apá àwọn ọmọ wa gan máa la èèwọ̀ rẹ̀ ni wípé béèyàn bá ń bínú rẹ̀ ìwọ má torí ẹ̀ lọ lé légbò má torí ẹ̀ jáwé ilẹ̀ gbogbo ohun tó gbójúlé ní òfìsì rẹ̀ ọgbọ́n àwọn àgbàlagbà ni ọgbọ́n àwọn Yorùbá tọ́lọ́run sì ń fàṣẹ sí bó ṣe wà yìí kí n má jù sílẹ̀ kọ́pọ̀lọpọ̀ má tún sọ pé àwọn òòrùn ẹ̀jẹ̀ tuntun mú bó ṣe wà yìí tá a bá mu ẹyẹ ológe ẹ̀sà ẹyẹ kan ní jẹ́bẹ̀ ẹyẹ ológe ẹ̀sà ni a wà lọ tọ́jú àdí àfùsì ewé asòfẹ́yẹ jẹ ẹgbọ́n mo wí ẹjẹ àjọ gúdúgúdú ẹ dà á sínú àdí ẹ̀ yẹn ẹ máa fi lo ògì gbígbóná fún ẹni tí àmúdi wà lára rẹ̀ ní agbára ọba tó dá ayé dọ̀run yóò rí wòsàn. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà àdúgbò tá a wà á ti wá bí yìí lọ́sẹ̀ tó lọ àdúgbò yìí là ń pè ní gbégàmẹ̀ tọ́ngbọ́mẹ̀ ẹ ṣeun pẹ́kádì sweet ẹ ṣeun àìmẹ́dẹ fọ̀ bí elédè ní orílẹ̀-èdè Benin ní Sẹ̀mẹ̀kójí létí Mr. Gbẹ̀ngà ṣẹ̀ ń bá lọ ni èyí kéré ní orí tọ́lọ́run ti ṣe kò ní débẹ̀ dúró o wọ́n ní àlẹ́ sọ fún aṣọ lásán kò lè gún ẹ kọjú báyìí lọ àmín 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 ẹ kọjú báyìí lọ àmín àmín ẹ kọjú báyìí lọ àmín àmín ẹ lo àlùgbò ni ẹ lo àlùgbò ni gbogbo àwọn tó bá ń ṣiṣẹ́ mẹ́ náà Ọlọ́run ò ní sí wọn lóníṣẹ́ agbára Ọlọ́run bó ṣe máa rí nìyí Ọlọ́run ọkọ̀lẹ̀ fún kálukú wa bó ṣe máa rí oore tọ́lọ́run ṣe fáwọn náà kò ní dìbàjẹ́ bó ṣe máa rí nìyí ó lè fẹ́ bá a sọ̀rọ̀ lórí nọ́mbà kan +234 80 32 98 3298 ìlú Èkéré kọ́málọ́ba nọ́mbà orílẹ̀-èdè Benin jẹ́ mọ́ bùlẹ̀ +229 54 65 1928 ẹ bá mi sọ̀rọ̀ mbẹ́ abẹ́ dá wa lẹ́kọ̀ọ́ dáadáa nínú pápá yìí dúkìá Ọlọ́run pọ̀ mbẹ́ àbẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ ẹ̀yẹ ẹja tó tẹ̀síwájú ẹ̀kọ́ tì í.